Àwọn ọ̀dọ́ Ìsẹ̀yìn o, ẹ jẹ́ ká dúpẹ́. Àwọn ọ̀dọ́ Ìsẹ̀yìn o, ẹ jẹ́ ká mòrè. Ẹ jẹ́ ká ṣọpẹ́ lọ́wọ́ àwọn òbí wa. Ìyọ́nú àwọn òbí wa ló yẹ ká máa wá. Ká má ṣe táwọn ọlọ́pọ̀ nígbà kọ̀ọ̀kan. Màmá ni màmá tó bí mi sáyé. Òbí láwọn òbí mi. Wọ́n tọ́ mi, wọ́n kẹ́ mi, wọ́n gẹ́ mi dàgbà nílé ayé. Tálá Ọlọ́run ọba yìí láyé. Má ṣe fi kún tó yá. tó ẹ̀yin olùtẹ́sí wa ìkẹ́ Ọlọ́run ọba ọlá Ọlọ́run ọba àti oore àjẹjẹtán rẹ̀ kí ó máa bá gbogbo wa gbé ní gbogbo ibi tóun kí a máa bẹ. àwa lẹ́yìn máa gbọ́ ẹ̀yin láwọn máa rí o lórí ètò ti alẹ́ òní èyí tí onislam.net ẹ̀ka ti dàdúrọ́lọ́wọ́ tí ó mú wá sí etí ìgbọ̀yìn. ǹjẹ́ lórúkọ mi àti iléeṣẹ́ wa Muftahu Adéwọlé ọmọ Ọlálẹ́yẹ mo kí yín ẹ kú dédé àsìkò yìí. oríṣiríṣi àwọn ọ̀rọ̀ la máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ eléyìí tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún gbogbo ọmọ adarí hurun èyí tí yóò sì ṣe àǹfààní fún gbogbo àwùjọ tí a wà nítorí pé àwùjọ ò gbọ́dọ̀ wà kó má ní ìlànà tí ó máa tẹ̀lé. kò ṣeé ṣe ká ní gbogbo wa láàjọ máa lọ gbùrùrù tí ò ní sẹ́ni tí ó pè àkíyèsí wa síbi nǹkan tí ó dára ká máa ṣe lọ tàbí ohun tí ò dára kí a sì wọ́ nípa rẹ̀. ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékeọlá ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ba'da a'udhu billahi minash shaitani rrajim fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin pé ẹ rán àwọn èèyàn létí nítorí pé ìrántí yìí òun ni yóò ṣe àǹfààní fún gbogbo mùmìnì lápapọ̀. a ó rí i pé a ò lè máa àwùjọ òní máa lọ kó máa gúnrégé láì ní àwọn tí yóò máa pe àkíyèsí wa sí ohun tó dára àti ohun tí kò dára. nínú àwọn ohun tá à ń ṣe nínú àwùjọ tí a bá rí i pé kò ní ẹnì kankan lára kò sí nǹkan tó burú ká máa tẹ̀síwájú nínú rẹ̀. bákan náà ni a tún máa gbìyànjú láti ṣe àlékún báwo ni nǹkan yìí yóò ṣe máa dáa sí i. ohun tá a bá sì rí tí kò dáa nínú àwùjọ a gbọ́dọ̀ wá báwo ni yóò ṣe kúrò. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní bẹ nínú àwùjọ yìí tí a mú ní ọjọ́ òní yìí òun náà ni ìṣe dáadáa sí àwọn abíni méjèèjì èyí tí àwọn Lárúbáwá ń pè ní birrul walidain. báwo ni ó ṣe pàtàkì tó? kí ni ipa tí Islam ń kó lórí rẹ̀? kí ni Ànábì ṣe fẹ́ ká ṣe sí àwọn òbí wa? báwo ni inú òbí ó ṣe dùn kí ọmọ ó ṣe sí òun? báwo ni inú ọmọ ó ṣe dùn kí ọmọ tóun bá bí náà ó ṣe sí òun tóun bá di ẹni tóun di àgbà tóun di ògbó tóun dògbó? báwo ni òun ṣe ń fẹ́ kínú ilé òun ó rí? gbogbo orú nǹkan yìí òun ni a ó yẹ̀wò lórí àwọn abíni bó tilẹ̀ jẹ́ pé kò sí bá a ṣe lè sọ tí ó tán nínú ohun tí abíni lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n a ó sọ díẹ̀ nípa rẹ̀ ní alẹ́ òní. ẹ máa bá a kalọ̀ lórí ètò yìí o. Màmá ni màmá mi, bàbá ni bàbá tí mo ní, òbí lóbí tí mo ní. Ẹ má dàgbà darúgbó láyé, kò sí bó ti wù pẹ́pẹ́ láyé tó. Ẹ ò ní fojú sunkún ọmọ, ẹ ò ní mọ̀ sáré ọmọ lọ́la náà bí mu ọmọ dá. Màmá ni màmá mi, bàbá ni bàbá tí mo ní, òbí lóbí tí mo ní. Ẹ má dàgbà darúgbó láyé, kò sí bó ti wù pẹ́pẹ́ láyé tó. Ẹ ò ní fojú sunkún ọmọ, ẹ ò ní mọ̀ sáré ọmọ. ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékeọlá sọ nínú alukurani pé a'udhu billahi minash shaitani rrajim wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsanan imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma huffin wala tanharhuma wa qul lahuma qawlan kariman. ọ̀rọ̀ Ọlọ́run ọba tí a kà yìí ó ní dájúdájú Ọlọ́run ọba ti ṣe ní àṣẹ ó ti pa á láṣẹ pé a ò gbọ́dọ̀ ṣe ẹbọ sí òun ẹnìkankan, a ò gbọ́dọ̀ ṣe ẹbọ sí òun Ọlọ́run ọba, a sì gbọ́dọ̀ mú Ọlọ́run ọba míì ní ẹni tá a jọ́sìn fún yàtọ̀ sí òun Ọlọ́run ọba. bákan náà ni àwọn òbí wa a gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn. a ó rí i pé ńgbà tí Ọlọ́run kọ́kọ́ yíra rẹ̀ tó sì múra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tá ò gbọ́dọ̀ ṣe ẹbọ sí, ohun tó fi tẹ̀lé òun náà ni pàtàkì ọ̀rọ̀ òbí ipe a gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn. eléyìí yóò fi hàn wá báwo ni pàtàkì òbí ṣe jẹ́ lára ọmọ. yàtọ̀ sí ẹni tó bí wa, yàtọ̀ sí pé àwọn ni wọ́n bí wa tí wọ́n sì ru oyún wa kiri, ẹni tó jẹ́ pé oṣù méje ló dúró nínú ìyá rẹ̀, ẹni tó sì jẹ́ pé oṣù mẹ́sàn-án ni. nígbà tó bá tún wọ Ọlọ́run ọba mi àtọ Ọlọ́run ọba bákan náà a tún máa gbé gbọ̀nà míì ńgbà míì. Ọlọ́run má jẹ́ ká rí èyí tí ó ní wa lára. ìnira pẹ̀lú ilé koko òun náà ni ìyá
pàápàá jùlọ ni wọ́n fi ru oyún wa sínú. Gbogbo ohun tóun kí a wá jẹ́ tàbí tóun kí a dà ní ìgbésí ayé wa, a ò gbọ́dọ̀ pàtàkì kájú tòbí lọ, a ò gbọ́dọ̀ ṣe nǹkan tí ò dáa sí òbí wa, a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣíọ̀ sí wọn tàbí ọ̀rọ̀ tí kò ní àpọ́nlé pé ẹ fi mí sílẹ̀, bí mo ṣe fẹ́ ṣe ni mo fẹ́ ṣe. Gbogbo nǹkan tí ó bá ba òbí nínú jẹ́, a ò fúnni láyè nínú Islam láti ṣe sí òbí wa. Bí Ọlọ́run Ọba ṣe gbà fún, bó ṣe ní ká gbà fún wọn Ọlọ́run Ọba tó, ó ní wabil walidayni ihsanan imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima. Bó ṣe wọ́n kí àwọn òbí bí wọ́n ṣe wọ́n dàgbà, wọ́n dògbò sí ọlọ́dọ̀ ni, wọ́n di ẹni ogbó tó yẹ pé ńgbà tí àgbàlagbà bá di àgbà tó bá ti gbó tán, làákàyè kò ní dà gẹ́gẹ́ bí ìgbà tí ń bẹ ní ọ̀dọ́. Oríṣiríṣi àwọn ìyàtọ̀ la máa rí ní ara àwọn òbí wọ̀nyí. A lè rí èyí tó jẹ́ pé ó ní inú fùfù nú wọn tó yẹ pé lẹ́sẹ̀ kan náà ni ó sọ̀rọ̀, tàbí ẹni tó yẹ pé ẹ ó máa wò wọ́n gẹ́gẹ́ bíi pé wọn ò mọ̀ọ́re. Nígbà tí wọ́n bá tẹ́ ẹ bá ṣe nǹkan fún wọn, wọ́n ó tún dá nǹkan yìí padà, wọ́n ó sọ pé kò tíì tó, tàbí pé ẹ tí ì ṣe bó ṣe kẹ́ ẹ ṣe tó. Eléyìí ò tó ká bínú sí òbí ẹni. Ṣe bí àwọn náà ni wọ́n ní ẹ̀tọ́ sí wa, àwọn náà ni wọ́n jẹ́ tiwa, àwọn ni wọ́n rè wá nígbà tá a ti wà ní kékeré, ni wọ́n fara da gbogbo sùúrù pátápátá. Gbogbo ohun tó bá dé bá ọmọ ó ti dé bá òbí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà la gbọ́dọ̀ wò pé báwo ni a ṣe ṣe sí òbí, eléyìí tí a tún máa yẹ̀wò ní ìlọsíwájú sí, kí ẹ máa bá wa kálọ lórí ètò yìí. Ìyá jìyà lórí ọmọ, ìyá jẹ màmá, màmá jagun lórí ọmọ, ogun jà màmá, àfojúrí àìfojúrí ó jà màmá mi o. Níwọ̀n ni mo lè jẹ́ lọ́jọ́ èní tí ń fi gbàgbé wọn o. Àwọn bàbá kẹlẹ́ ṣe wàhálà, àwọn ìyá kẹlẹ́ fara jìyà, ẹ̀san ló dé o. Ọmọ mi kọ́ o, àkàrà mi kọ́ o. Ọmọ mi kọ́ o, àkàrà mi kọ́ o. Àwọn bàbá kan náà ṣe wàhálà, àwọn ìyá kan náà fara jìyà, ẹ̀san ló dé o. Nínú àwọn nǹkan tí òbí wa lẹ́tọ̀ọ́ sí, gẹ́gẹ́ bí ohun tí à ń sọ síwájú, òun náà ni àpọ́nlé, ìtẹríba. A gbọ́dọ̀ tẹríba fún àwọn òbí wa, ká fún wọn ní ẹ̀tọ́ wọn pẹ̀lú ìtẹríba. Ká má di ẹni tí ó máa jágbe mọ́ wọn, ká ṣe yàtọ̀ láàrin òbí wa àti àwọn ọmọ tí a bí. Òbí ló bí ni, èyí tó yẹ pé ká fi gbogbo wa, ká fi àpọ́nlé tí ó máa múnú wọn dùn, ká máa wá ìdùnnú fún wọn, ká sì máa ra ìdùnnú fún wọn. Eléyìí tó yẹ pé ìdùnnú tí ń bá ń bẹ ní kápá wa, ká má jẹ́ kí ìyà ó jẹ wọ́n, kí ẹ̀gbin kankan ó má ta lé wọn, nítorí pé ọmọ ẹni lọ̀la. Nígbà tí wọ́n ti lo gbogbo ìgbésí ayé, ìgbà tí wọ́n yẹ kí wọ́n máa fi ìgbésí ayé wọn gbádùn, wọ́n fi tọ́ wa ní ẹ̀kọ́, wọ́n fi tọ́ wa lóríṣiríṣi. Eléyìí ò bá ẹni tó ti ní owó lọ́wọ́ tàbí tí ò tí ì ní lọ́wọ́. Ó bá ọmọ iléèwé gan wí tó jẹ́ pé ó sì wà ní kékeré pàápàá, tí wọ́n ó rán níṣẹ́. A gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ fún àwọn òbí wa. Ká fún wọn ní ọ̀wọ̀ èyí tí ó bá yẹ, ká sì tọ́ àwọn ọmọ wa sójú ọ̀nà tọlọ́wọ́n Ọba gẹ́gẹ́ bí ìlànà tí ó jẹ́ pé yóò jẹ́ káwọn náà rí ojú rere, àwọn náà ó lè ṣe nǹkan tí a fi rí ojú rere wọn, tí wọ́n fi rójú rere wa tó bá di ọjọ́ ọ̀la. Yálà ìyá ni tàbí bàbá, a ó rí i pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé àlìjánná tata qidamil ummahat, àlìjánná ọmọ lábẹ́ gìgírísẹ̀ àwọn òbí rẹ̀ tàbí ìyá rẹ̀ ni ó wà. Wọ́n bi Ànábì níjọ́ kan pé ta ló yẹ kí àwọn ó ṣe dáadáa sí jù. Ìkan náà àwọn sàbí ni pé wà Ànábì, ta ló yẹ kí n ṣe dáadáa sí jù? Ó dárúkọ, ó ní ummak thumma abuk, ìyá rẹ̀ ó dárúkọ lẹ́mẹ̀ta. Ó wá ní lẹ́yìn náà ó wá dárúkọ bàbá. Eléyìí ti fi hàn pé àwọn ò ṣe tán níbi ètò yìí láti fi hàn pé ta ló lọ́lá jù nínú ìyá òun bàbá, ṣùgbọ́n ìtọ́ka wa òun náà ni pé àánú kan náà ta ní Islam ní fún obìnrin, òun ló hàn nínú ọ̀rọ̀ Ànábì yìí. Gbogbo ẹni tó sọ pé Islam kò ka obìnrin kún, lára àwọn àyè tí Islam fi gbé ọlá fún obìnrin, òun ni àyè tí a rí yìí. Lára àgbà èmi, Islam á ní tí ọkọ àtìyàwó wá fẹ́ jáde, kí ọkọ kọ́kọ́ fi ìyàwó sí orí àyè rẹ̀, kó rí pé jókòó, ọkàn rẹ̀ balẹ̀, kó tó di pé yóò sì tẹ̀lé, yóò rí pé débi tó ń lọ láyọ̀ àtàlàáfíà. Eléyìí ni àwọn alátakò Islam ni wọ́n rí tí wọ́n túmọ̀ síbi yìí pé Islam kò ka obìnrin kún, ó máa ń ha obìnrin mọ́lé
tàbí kò ṣe dáadáa sí obìnrin ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ rárá àṣìgbọ́ ní eléyìí Islam ni ẹ̀sìn tó fún obìnrin ní àpọ́nlé jùlọ látara ọ̀rọ̀ tí à ń bá bọ̀ a ó rí bí Islam ṣe ṣe àpọ́nlé ìyá ó dárúkọ rẹ̀ ní ẹ̀mẹ́ta kó tó dárúkọ bàbá lẹ́ni tí èèyàn ṣe dáadáa sí jù àtìyá àti bàbá ohun tá à ń gbé lárugẹ ni wọ́n gẹ́gẹ́ bí ẹyin tí ò gbọdọ̀ fọ́ òun ni wọ́n a ó máa kẹ́ wọn a ó máa gẹ̀ wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́ wa nígbà tí à ń bẹ ní ọmọ òpóòlù a ò ní gbàgbé àyà tí ó tún sọ nígbẹ̀yìn ó ní waqur rabbi irhamhuma kama rabbayani saghira Ọlọ́run bá mi kẹ́ àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́ mi nígbà tí mò ń bẹ ní ọmọ òpóòlù a ó rántí pé ìkẹ́ tí òbí bá kẹ́ ọmọ kò sẹ́ni tó lè kẹ́ ẹ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè kẹ́ni tó dàbí òbí ẹni Yorùbá bọ̀ nínú òwe wọn ní kò sẹ́ni tó lè fi ọbẹ̀ sí iyán ẹni bí ìyá ẹni ìyá lalábàárò ọmọ ìyá tó tọ́ ọmọ ní kékeré ìyá tó wo ọmọ dàgbà iṣẹ́ abiyamọ pọ̀ lórí ọmọ ìyá mi ò kú iṣẹ́ bákan náà ni a kí àwọn bàbá ipe wọn kú iṣẹ́ nípa báyìí ni Islam ò mú ọjọ́ kan pàtó gẹ́gẹ́ bí òun ni yóò jẹ́ ọjọ́ ìyá gẹ́gẹ́ bí Mother's Day tí à ń pariwo ní ayé tí a wà yìí gbogbo ojoojúmọ́ òun náà ni ọjọ́ ìkẹ́ màmá wa gbogbo ojoojúmọ́ láò máa kẹ́ wọn láò máa fi ìdùnnú hàn wọ́n tó bá jẹ́ pèrè ni ẹ bá wà tàbí ẹ bá wà nítòsí wọn ẹ jẹ́ kí àwọn òbí yín kí wọ́n mọ báwo ni ẹ ṣe nífẹ̀ẹ́ wọn sí báwo ni ẹ ṣe ń fẹ́ kí wọ́n pẹ́ láyé kí wọ́n ó gùn lẹ́mìí kí wọ́n lè jẹ wọn ọmọ pẹ́ ẹ ṣe àdúrà fún àwọn òbí yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alukurani alápọ̀nlé waqur rabbi irhamhuma kama rabbayani saghira Ọlọ́run bá mi kẹ́ àwọn òbí mi méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́ mi nígbà tí mo wà ní ọmọ òpóòlù gbogbo orú eléyìí yóò máa jẹ́ kẹ́ ẹ rí ìyọ́nú àwọn òbí yóò sì jẹ́ kẹ́ ẹ rí ìyọ́nú Ọlọ́run ọba torí àṣẹ Ọlọ́run ọba kan òun ni àṣẹ tí ẹ múṣẹ yìí èyí tó yàtọ̀ sí ká kírun ká gbààwẹ̀ ẹlòmíràn lè kírun ó sì lè gbààwẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé dáadáa kankan ò jáde látọ̀dọ̀ rẹ̀ sí àwọn òbí rẹ̀ àfojúdi ní í ṣe fún àwọn òbí rẹ̀ kò lè jókòó kó bá wọn sọ̀rọ̀ tútù àfi kó sọ̀rọ̀ pákáleke ọ̀rọ̀ tí ó bá wọn nínú jẹ́ gbogbo orílẹ̀ yìí ò lè jẹ́ ká rí ìyọ́nú Ọlọ́run ọba ó wá kàwá mọ́nú ẹni tí ó rí ìyọ́nú rẹ̀ Ọlọ́run ọba tí ó rí ìyọ́nú àwọn òbí wa tí ó torí ara òbí wọ àlìjánná onídẹ̀ra tí àwọn òbí ó sì tara rẹ̀ tí ó tó ẹni tí ó wọ àlìjánná onídẹ̀ra nílé ayé àtijọ́ gbẹ̀dẹ̀ alkiyama ní àtọ̀rọ̀ dáadáa rẹ̀ Ọlọ́run ọba má padà lẹ́yìn wa jẹ́ kí gbogbo dáadáa kó máa gúnrégé kí ìlọsíwájú kí ó sì máa bá wa ẹ máa ká lọ lórí ọ̀rọ̀ dáadáa tó yẹ ká ṣe sí àwọn òbí. bàbá wàhálà lórí rẹ kò lè ráyé wá ìyà jìyà lórí rẹ kò lè ráyé ṣe Ọlọ́wọ́n bá ti gbàdúrà rẹ ó wá ń gbàgbé wọn ọwọ́ fìyàwó rẹ ṣèyà tí ò dẹjọ́ra wọn ọ̀tọ̀ láyé ìyá ọ̀tọ̀ ní tìyàwó ọ̀rọ̀ Ọlọ́run ni nígbà tí bàbá ń ṣe wàhálà ò bá ti sọ fún wọn káyé wàhálà lórí rẹ wípé ò ní sànjọ́ o nígbà tí màmá rẹ ń jìyà ò bá ti sọ fún wọn kí màmá yẹ bára jìyà wípé ò ní sànjọ́ o. iléeṣẹ́ onislam.net ẹ̀ka ti Ilẹ̀-Adúláwọ̀ ló tún kí n kábọ̀ sí orí ètò wa yìí àkànṣe ètò nípa òbí dáadáa wo ló yẹ ká ṣe sí àwọn òbí wa ǹjẹ́ èyí wà nínú ẹni tó ń ṣe dáadáa sí òbí lọ́wọ́ ṣé ẹ̀ ń rí ìyọ́nú àwọn òbí yín ǹjẹ́ ẹ̀ ń nawọ́ dáadáa sí àwọn òbí yín ǹjẹ́ ẹ̀ ń gba àdúrà lóòrèkóòrè lọ́dọ̀ àwọn òbí pàtàkì ní ọ̀rọ̀ òbí jẹ́ bákan náà ló jẹ́ pé Ọlọ́run ọba fi òǹtẹ̀ lù wípé ìṣe dáadáa sí àwọn òbí ihun tí ó gbọ́dọ̀ di àmúṣẹ ni a ò gbọ́dọ̀ ṣe kọ́ńtíkítíyàn sí wọn gbogbo ohun tá a bá rí tí bá múnú wọn dùn òun ni a gbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n a ò gbọ́dọ̀ jẹ́ kí òbí ó tì wá lọ síbi nǹkan tí ò dáa gẹ́gẹ́ bí ìṣẹbọ sí Ọlọ́run ọba ìgbà ẹlòmíràn mú gẹ́gẹ́ bí ẹni tí à ń jọ́sìn fún tó yàtọ̀ sí Ọlọ́run ọba a ò gbọ́dọ̀ ṣe eléyìí pẹ̀lú òbí Islam ò faramọ́ ṣùgbọ́n òbí tí bá ń bẹ lójú ọ̀nà tọlọ́run ọba a ó máa dúró tì í a ó sì máa ṣe dáadáa sí wọn eléyìí kò sọ pé kí ẹni tí ó jẹ́ mùsùlùmí tí àwọn òbí rẹ̀ tí wọn kì í ṣe mùsùlùmí kán má rí dáadáa lọ́dọ̀ rẹ̀ o Islam ò faramọ́ láti ṣe àrífín sí òbí yálà òbí yìí jẹ́ mùsùlùmí ni tàbí kì í ṣe mùsùlùmí gbogbo wa pátá la ó máa ṣe dáadáa sí wọn bó tilẹ̀ jẹ́ pé Islam kò faramọ́ láti yí pé kí á rà nínú ìmòdì sí Ọlọ́run ọba wọn a ó máa fi ọ̀nà mọ̀ wọ́n lára dáadáa tá a tún lè rà fún àwọn òbí òun náà ní ká máa tọ́ wọn sójú ọ̀nà ti Ọlọ́run ọba àti ìlànà ti ànábì rẹ̀ ipe báyìí ni Ọlọ́run ọba wí ohun tí Ọlọ́run ọba ń fẹ́ kí a ṣe òun náà rèé bákan náà a ó rí i pé àkọ́kọ́ jíjẹ mímu àwọn òbí tó ti dàgbà tàbí tó ń bẹ nílé ayé
ó ti di ọwọ́ àwọn ọmọ láti máa ṣe ìpèsè fún wọn lórí bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mu, ebi ò gbọdọ̀ pa wọ́n. Gbogbo orílẹ̀ yìí yóò máa mú dáadáa bá wọn, yóò sì máa mú dáadáa àti gbígbàdúrà bá àwa náà, yóò máa jẹ́ kí ìlọsíwájú àti àlékún dáadáa kí ó máa ṣẹlẹ̀ sí wa. Ẹlẹ́ẹ̀kejì, ibùgbé wọn ó ti di ọwọ́ ọmọ, nítorí pé ńgbà tí àgbàlagbà bá ti dàgbà kò síṣẹ́ tí ó ṣe mọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé owó tí wọ́n fi gba ibùgbé tí à ń pè ní rẹ́ǹtì ilé ó lè jẹ́ owó tó jẹ́ gọbọi ni. Àwọn ọmọ ni ó dìde láti gbé gbogbo nǹkan wọ̀nyí láti wá àyè tó dára èyí tí òbí wọn máa gbé. Léyìí ni ìlànà ẹ̀sìn Islam. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni àwọn nǹkan tí bá ń dùn wọ́n nú, gẹ́gẹ́ bí kíni, gẹ́gẹ́ bí àwọn tó yẹ kí wọ́n ṣe dáadáa sí nínú àwọn ẹbí wọn èyí tí ó máa dùn àwọn òbí nú. Ó di dandan kí àwọn ọmọ kí ó gba ipò yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ní ìlànà tí ò ní pa ọmọ lára ni o, tí ò ní ní wọn lára. Ẹlòmíràn sọ fún òbí rẹ̀ pé iṣẹ́ owó tóun ń ṣe, òun ń ṣiṣẹ́ lápò ara òun àtàwọn ọmọ òun ni, àsìkò tòbí ti kọjá, ó ti jẹ àǹfààní tiẹ̀, ó ti tán. Eléyìí ò rí bẹ́ẹ̀ títí àwọn òbí ó fi wọnú kòtò, òun lá máa ṣe dáadáa sí wọn. Tó a ó tún gbé yẹ̀wò pé irú dáadáa wo ló tún yẹ ká tún ṣe sóbí nígbà tí òbí bá ti wọnú kòtò. Nínú dáadáa tá a ṣe sí òbí, òun náà ni mímáa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ fún wọn, ká máa rọ̀jò àdúrà sí fún wọn. Ó ṣeé ṣe kó jẹ́ pé àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run ọba ò yé àwọn mìíràn tí wọ́n ní àdúrà ò kì í bá òkú. Irọ́ ni gbogbo eléyìí. Nílànà tí Ọlọ́run ní ohun tí gbogbo àwọn àáfàá, àwọn ẹni Ọlọ́run fẹnu sí, òun náà ni pé àdúrà tí a bá ṣe fún òkú yóò máa débà. Torí dáadáa tóbi sínú dáadáa tí òbí ṣe kalẹ̀, òun náà ni ọmọ tí ó bí. Ọmọ tó bí yìí yóò máa tọrọ àdúrà fún òbí, àdúrà náà ó sì máa gbà. Inú ẹ̀ nílé Ọlọ́run ọba, ilé ìjọsìn tó kọ́ tàbí àwọn sàráà tó ti ṣe síwájú, látara rẹ̀ náà ni yóò máa mú dáadáa bá òkú. Bákan náà ni a ó rí i pé awábi tó dára láti sin àwọn òkú náà sí, níbi tí yóò ṣe àǹfààní tó jẹ́ pé yóò dára láti jẹ́ kó ní ìgbẹ̀yìn tó dára. Lẹ́yìn náà a ó rí i pé ọ̀nà tí wọ́n fi ṣètò ìsìnkú wọn kó jẹ́ ìlànà tó bá ti Ọlọ́run ọba mu, tí ò ní ìlànà ẹlẹ́bọ nínú. Gbogbo ẹni tí bá ń ṣe iyèméjì kó ṣeé ṣe kó jẹ́ pé ìlànà mìíràn lè gbà wá tí wọ́n fi sin òbí rẹ̀, kó dúró déédéé ní dúró èyí tí ó fi rí sísin wọn ní ọ̀nà tí ó dára lára dáadáa èyí tí a ṣe fún òbí tí kò sí mọ́ nìyẹn. Ǹjẹ́ lẹ́yìn eléyìí ǹjẹ́ a tún rí dáadáa mìíràn? Ẹgbẹ́ máa bá wa kan lọ lórí ètò yìí, níbi tí a ó ti máa mú ètò náà wá sí òpin ní àìpẹ́ láti iléeṣẹ́ onislam.net ẹ̀ka ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú Muftawa Adéwọlé ọmọ Ọlálẹ́yẹ. Kò sí bó ti wù kẹ́pẹ́ láyé tó, ẹ ò ní fojú sunkún ọmọ, ẹ ò ní máa sáré ọmọ lọ́la Nábì Muhammadu. Ẹ̀yin òbí wa, abiyamọ ni yín o, mò ń kí yín kú iṣẹ́. Bàbá ra mọ́tò fún yín, kò tó re tẹ́ ṣe fún wa, tàbá kọ́ ilé fún yín, kò má tó nǹkan kan nínú oore tẹ́ ṣe fún wa. Ṣé tinú oyún ni ká sọ, ìgbà tí ẹ rí jẹ àti ìgbà tẹ́ orí rà. Látara dáadáa èyí tá a tún máa ṣe sí òkú tàbí àwọn òbí lẹ́yìn ìgbà tí wọn ò bá sí mọ́, òun náà ni láti máa ṣe dáadáa sí àwọn irú wa tí wọ́n fi sílẹ̀. Ìyẹn ni àwọn ọmọ ìyá, ọmọ bàbá èyí tí wọ́n papòdà tó sì wà. Nígbà tí tá a mọ̀ pé tó bá jẹ́ kí wọ́n bá ń bẹ nílé ayé tí ìnira bá ń bá wọn, ìnira ó máa bá àwọn òbí wa. A ó gbìyànjú láti máa ṣe dáadáa láti yọ wọ́n kúrò nù pákáleke látara ìnira. A máa ṣe wáàsí fún wọn, fún ẹni tí ò báyìí tí ìmọ̀nà ti Ọlọ́run ọba. Bákan náà ni a ó máa ṣe ìgbìyànjú láti máa fún wọn ní jíjẹ àti mímu tá a bá rí ẹni tí kò nínú wọn. A ó rí nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad, ìkẹ́ Ọlọ́run ọba àti ọlá Ọlọ́run ọba kí ó máa bá tó ní nínú dáadáa tí fi ń lóore tọmọ ẹ̀dá lè ṣe, òun náà ni kó máa ṣe dáadáa sí àwọn tó jẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ ń bẹ nílé ayé. Àwọn òbí wọn ò ṣaláì ní àwọn ẹbí àti àbátan tàbí àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n ń bẹ nílé ayé nígbà táwọn ti papòdà. Ẹ jẹ́ kí a máa ṣe dáadáa sí àwọn wọ̀nyí, torí pé dáadáa tí a bá ń ṣe sí wọn yóò máa darí lọ bá àwọn òbí, yóò máa jẹ́ kí wọ́n máa rí ìyọ́nú Ọlọ́run ọba, nítorí pé a ṣe nítorí ọlá òbí, a sì ṣe ní àníyàn pé a fẹ́ ṣe dáadáa sí àwọn òbí wa. Yóò tún dà gẹ́gẹ́ bí ẹni pé à ń ṣe ọ̀tun dáadáa sí àwọn òbí wa ni, eléyìí tí ó sì jẹ́ kí a máa rí ìyọ́nú Ọlọ́run ọba àti ti Ànábì wa Muhammad. Gẹ́gẹ́ bí nǹkan tí a sọ síwájú, oore tó yẹ kí a ṣe sí òbí, apá kan nínú rẹ̀ òun náà ni àgbéyẹ̀wò tí a ṣe ní alẹ́ òní.
ẹ má gbàgbé pé oore pọ̀ èyí tá a ṣe sí àwọn òbí ẹni bí ìgbà bá sì ṣe ń yí ni a ó máa rí ohun tó yẹ ká ṣe sí wọn nínú rẹ̀ òun náà ni ká pín ogún wọn dáadáa nínú rẹ̀ ni ká má jẹ ẹni ẹlẹ́ni nínú àwọn tá a jọ lẹ́tọ̀ọ́ sí ogún wọn mọ́nú ogún tiwa nínú rẹ̀ òun náà ni pé ká fojú re ká máa fi wò wọ́n lẹ́yìn tí wọn ò bá sí mọ́ ká má sọ̀rọ̀ wọn ní àìdá gbogbo ohun tó wù kí wọ́n ti ṣe fún wa nígbà tí wọn ò sí mọ́ ká gbà pé àṣìṣe Ọlọ́run ọba bó ṣe wù Ọlọ́run ọba ní í ṣọlá rẹ̀ Ọlọ́run ọba ni ó ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ̀yin àti èmi dáadáa náà ni a ó máa wà kí Ọlọ́run ọba má ṣe wá lẹ́ni tí ó gba ìpè òbí o kọ́lọ́run má jẹ́ kí àwọn òbí wo bínú sí wa kó ṣe wá lẹ́ni tí Ọlọ́run ọba ó yọ́nú sí tá a sì rí oore látara àwọn òbí wa tí àwọn òbí wa tí wọ́n rí oore lórí ire lọ́dọ̀ wa láti ara wa níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama láti iléeṣẹ́ onislam.net ẹ̀ka àti ilẹ̀ adúláwọ̀ Muftawa Adéwọlé Ọlálẹ́yẹ ló ń kí yín ìkẹ́ Ọlọ́run ọba àti ọlá rẹ̀ kí o máa bá yín iléeṣẹ́ amóhùnmáwòrán wa ó ń retí àwọn ìwé tí ẹ bá fi ránṣẹ́ sí wa o èyí tí a máa dá èsì rẹ̀ padà fún yín wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. ọjọ́ tẹ̀sùn kún wa ò mọ̀ ọjọ́ tẹ̀rẹ́rìn kò yẹ